Ọlọ́run rí ọmọ Markaz kọ̀ọ̀kan. Ọlọ́run dẹ̀ mà wọn wo ni wọ́n ń darí Markaz kúrò lójú pọ̀nà bí tọ́lọ́run fẹ́ kó gbà. Lọ́mọ Markaz náà ni o. Àti odidi ẹ̀kọ́ lẹ́kọ́ wa yìí bàbá. Kọ́nà jarin pé ẹ̀yin náà lẹ́dẹ̀ tún lànà lẹ̀ tá a fi máa rí rìsálà wa tí ó fi máa pọ̀ dáadáa. Ẹ ṣàlàyé al-Markaz, ẹ sọ̀rọ̀ bí ó ṣe jẹ́ márífà, bí ó ti ṣe jẹ́ nakira. Ẹ wá ṣàlàyé al-madrasa fún wa náà àti al-mahad. Ẹ tún yà lọ síbi al-katatib. Ẹ wá jẹ́ ká mọ̀ pé Mọ̀lánà Sheikh Adam wọn kan jí láàárọ̀ kankan ronú pé Markaz ni mo fẹ́ sọ. Ẹni gbogbo àwọn ìgbésẹ̀ ìmọ̀ráhìlù ni. Téèyàn bá fẹ́ bímọ, ó ní àwọn processing. Ẹni tí ò níyàwó wá ló ń bímọ. Báwo ló ṣe possible? Kò rọrùn. Èyàn ò níyàwó, ìyàwó lóyún kẹ̀kẹ́ tó bímọ. Ibẹ̀ náà ni a fẹ́ lọ. Àwa táwa jẹ́ ọ̀dọ́ ìkálẹ̀ ìjàǹfààní ń bẹ. Wọ́n ti ń ro tipẹ́, wọ́n gbórúkọ ẹ jáde. Ọlọ́run bá wọn ṣáàmì sí gbogbo ayé gbà. Ṣé ó ní gẹ́gẹ́ bí ẹ̀yin pé ẹ̀yin gan ni anta hillum bi hazal balad. Ìjọ ládùá kan tí bàbá torí tí bàbá bá ti ṣe gbogbo ayé ò gbà. Markaz ayé ń lò káàkiri. Ṣé ó ní àdúà kan àbó ní àwọn àkọọ́lẹ̀ kan? Ọ̀fẹ́ tọ́ bọ̀ mí lẹ́nu, mi ò ní sọ. Wàláhì ó ládùá. Mo sì màdùá ọ̀hún. Wàláhì làzim. Ẹ̀rọ pé mo búra ni ẹ. Mo màdùá ọ̀hún. Rárá. Mi ò sì ní jùúlẹ̀. Kó má wà mí wá o. Kó má wà mí wá. Pé mo gbọ́n kan tẹ wí ní jọ kíní kan. Kíní nǹkan náà rárá. Kí ló ń pè? Bí yẹn ṣe rí ni ẹ̀. Ìdáhùn tí bàbá fún wa yìí. Ìdáhùn tí bàbá fún wa yìí. Wàláhì àzí mo wà. Mi ò fi parọ́. Àmọ́ pọ́ wà náà ni. Mo fi Al-Qur'ani búra. Ṣé àwọn pé mo tún búra ni ẹ? Ó yó wa. Àmọ́ mi ò lè filẹ̀. Nǹkan tó bá ti kúrò ní ọ̀dọ̀ ẹnìkan, ó kúrò láṣìírí. Àkọọ́lẹ̀ bàbá náà ni ẹ kà fún wa. Ibi al-istishraf al-mustaqbali inda al-allamati al-Ilori. Al-Markaz bàbá gbé kalẹ̀. Wọ́n ti wá kà fún wa pé Markaz ó gbọ́dọ̀ ní clinic. Bẹ́ẹ̀ni. A fẹ́ mọ́mọ́ kí fún Markaz lórí yẹn lálákọ̀ọ́kọ́. Markaz ó gbọ́dọ̀ ní matbaa printing press. Bẹ́ẹ̀ni. Ibi tí Markaz dé lónìí, a sopọ̀ mọ́ ti àná, a wà sopọ̀ mọ́ ti èní, ká fi lè mọ̀ tí ọ̀la fẹ́ bí. Níbi ọ̀rọ̀ sakanu tolab, ibo ni Markaz dúró ń bẹ̀. Ibi al-masjid, ibo ni Markaz dúró ń bẹ̀. Al-idaratul amma, ibo ni Markaz dúró ń bẹ̀. Gbogbo àwọn kan tí mo ń sọ yèdè Lárúbáwá ni. So hospital, clinic, printing press, hostel, mosque, hall, gbogbo ẹ̀. Akramakumullah. Library. Kọ́nà kò jẹ́ àrí pé gbogbo kíní yìí ó wà lójú ayé bàbá lóòótọ́. Báwo ni àti sìn? Akramakumullah. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Nígbà tí bí ìbá bẹ̀rẹ̀, tí Markaz bẹ̀rẹ̀, ó ní hall. Akramakumullah. Wọ́n máa ń pè ní kọ́à. Àwọn aṣáájú wa wọ́n á mọ nǹkan tí mò ń wí dáadáa. Ìlàlùkọ́ wọ́n bá fẹ́ lu aago pé ẹ lọ sí hall, wọ́n ṣe máa lù nìyẹn nígbà náà. Bọ̀tí nígbà tó yá, ọmọ Markaz pọ̀.
ilé ò gbà wọ́n mọ́. Allahu Akbar. Họ́ọ̀lù yẹn wọ́n parẹ́. Wọ́n di pé ẹ lọ jókòó sí mọ́ṣáláṣí láti máa bá yín sọ̀rọ̀. So họ́ọ̀lù yẹn ó parẹ́ bẹ́ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí lọ, kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ mọ họ́ọ̀lù yẹn mọ́. Akramakumullah. Ilé họ́ọ̀lù yẹn tí bó ṣe yẹn, ìyẹn wà bẹ́ẹ̀. A wá di ẹ máa nìṣó mọ́ṣáláṣí yẹn lọ́pọ̀lọpọ̀ bá. Ìgbà tèmi náà àtàwọn sẹ́ẹ̀tì mi, àtàwọn tó ṣáájú díẹ̀, wọ́n ti ṣáájú púpọ̀ ni, àwọn tó senior wà ń gbà náà, ìsàn arábíà tó fi wá wọ wúlá ìdádí, orí sẹ́ẹ̀tì wa náà ti bẹ̀rẹ̀ tàdírí. So àwa ní yàrá kọ́ kọ́ di yàrá, ó di hostel. Akramakumullah. Yàrá kọ́. So ó lọ bẹ́ẹ̀. Ilé oúnjẹ. Akramakumullah. Ilé kan wà ní ẹ̀gbẹ́ ilé Agége, ilé tí bàbá kọ́ sáyége. Tẹ́lẹ̀ rí nígbà kan ilé gbìrà ni kí bàbá tó rà. Ìgbà tán rà yẹn, ọdẹ tí bàbá ń lò ńgbà náà ìgbìrà ni, làwa ṣe máa ń pè ní ilé gbìrà. So ibẹ̀ ló ń gbé. Lógun wo bẹ̀. So ńgbà tó yá, ilé yẹn wọ́n ra edibag machine, wọ́n fi ṣe lé oúnjẹ. Àmọ́ kí wọ́n tó ṣe yẹn, yàrá àwọn èyí tó jẹ́ tálítà tó yí nígbà tó yá, táwa dẹ̀ ṣe kíláàsì ń bẹ̀, òun ni wọ́n fi ń ṣe lé oúnjẹ nígbà náà. Àmọ́ oúnjẹ yẹn wọ́n ń kásẹ̀ lé lórí, wọ́n ẹsẹ̀ náà máa fi tẹ̀. Wọ́n máa fi tẹ gbogbo àwọn bọ́tìn tí wọ́n máa tẹ̀. Rárá, wọ́n á ti sẹ́ẹ̀tì huruf. Wọ́n á ti sẹ́ẹ̀tì huruf yẹn, wọ́n á gbé sí ojú déédéé nǹkan tó lè tẹ ìwé. So wọ́n máa tẹ̀ báyìí, wọ́n máa fọwọ́ yọ ìwé yẹn kúrò, wọ́n máa tẹ̀, so ìyẹn. Ìgbà tó di tán kúrò ńbẹ̀, tí wọ́n lọ sí Ògúnwò, ìgbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ edibag machine. Edibag machine yẹn owó ńlá ni wọ́n fi rà níjọ́ náà. So òun náà fi ń tẹ àwọn muqarrarat. Ìgbà tó yá, wọ́n gbé kúrò ńbẹ̀, wọ́n gbé wá Markaz níbí. Ilé oúnjẹ wà lẹ́yìn mọ́ṣáláṣí ní Markaz níbí.
so ó wà bẹ́ẹ̀. ìrìn àjò tí ilé òǹtẹ̀ ni ìrìn àjò ilé òǹtẹ̀ ni ẹ ní ilé òǹtẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí lùtì ọ̀pọ̀lọpọ̀ àwọn jihaz nígbà tí bàbá kọ́kọ́ papòdà. So ibẹ̀ yẹn kò lè jẹ́ kí ilé òǹtẹ̀ wà ń bẹ̀ mọ́. So kòròfo lèmi bá nígbà tí mo di mudir. So ilé òǹtẹ̀ ò ti tẹ tírà wa mọ́ torí kò tiẹ̀ sí tírà tó fẹ́ kò sí tírà tá a fẹ́ tẹ̀ kò sẹ́ni tó fẹ́ tẹ̀. So nígbà tó yá bíbẹ̀ ṣe wà nìyẹn. Àbáǹgbà tí mo di mudir gbogbo ẹ̀ ò lè bẹ̀rẹ̀ lọ́wọ́ kan. A ń gbìyànjú báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ ṣe kìíní báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà la fẹ́ gbígbà. Ọlọ́run ṣe owó kan fún mi 5 million. Ó yẹ kí n lọ kọ́lé àbí kí n lọ ra mọ́tò kan nígbà náà. Bá ẹ̀ṣẹ̀ já lọ kíní mo mú ẹnìkan dání Tajuddin Rufai ó tẹ̀lé mi lọ photocopy machine la rò pa ń wá. Làbá rí machine yẹn ó lè tẹ òǹtẹ̀ ó lè ṣe ẹjẹ́ kárí lè èló lẹ́ ń ta iye táwọn ń ta nìkan gbogbo ok àsanwó ẹ̀. ìmùlá fẹ́ gbé sí àṣètò à ń wò kán sì gbé kalẹ̀ náà. Ó pẹ́ ni Ọlọ́run ṣe ààyè fún. Nígbà tó Ọlọ́run ṣe ààyè yẹn látọwọ́ ọmọ Markaz ni. Bí wọ́n ṣe kọ́ ààyè yẹn bá ṣe kọ́. Mi ò ní dárúkọ ọmọ Markaz ọ̀hún but mukhlis Allahu Akbar pátápátá òun ni. So Ọlọ́run mọ̀ èmi náà mọ̀ tó bá gbọ́ mi ó mọ̀ rẹ̀. Classroom ló ok lábá fi wo work tó wà ń bẹ̀ ló bá ọkọ̀ classroom. Níbi tá tí wá ń wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí eléyà tún wúlò fún ilé òǹtẹ̀ta wí. Ánàná lábá fi ra machine òǹtẹ̀ yẹn ara sword àbí cord sword tún ju cord yẹn lọ but a rò pé ok cord yìí ó lè tẹ òǹtẹ̀ tá à ń fẹ́. Akramakumullah. Ọlọ́run rí ọmọ Markaz kọ̀ọ̀kan. Ààyè yìí rí ọmọ Markaz kọ̀ọ̀kan.
bá a ṣe ń struggle yìí nǹkan tó bá yẹ kí n jẹ tí mo bá febi panú ẹlòmí ń wò yí pé owó wà Markazi kó máa bù bó bá ti fẹ́ ni níbi tá ti ń wá máṣíìnì yẹn lásọ lẹ́lòmí wípé ká lọ mú 100 million wá níbo la ti fẹ́ 100 million ok níbi tí ó káyàn lára dé àbá máa wá owó fún torí nǹkan tá a nílò a nídìí ẹ̀ torí pa nídìí òun náà dẹ̀ mọ̀ nípa nídìí ẹ̀ làbá fi wá pẹ̀lú iṣẹ́ tá à ń ṣara wa ń bì tí a jáde làbá fi rí ẹni tó máa gbé fún wa ní 25 million bẹ́ẹ̀ ni kọ́ọ̀dù yẹn kan náà ni àti DI àti cutting machine àwọn cutting machine èyí tí mo rà wà pẹ̀lú DI tí a kọ́kọ́ rà yẹn kódà mo ṣẹ̀ṣẹ̀ fún ní 3 million tó kù ni àbí kíní kò tí ìpọ́sẹ̀ kan nísìn kìí ṣe pé owó Markaz lẹ́mọ̀ ní pé ẹ̀yìn ká lọ ṣe owó ara mi ni mo kó fún mo tójọ́ ìgbà tó tó nǹkan tí wọ́n fẹ́ fi máa ní pé kó wá gbà ó dẹ̀ ti gbà alhamdulillah bọ́rọ̀ mẹ́tìbá àti rí ni ẹ̀ so ní ìsìn maktaba wà ó ti wà ti pẹ́ but ìgbà kan rí maktaba wà níbi ìsàlẹ̀ ń bì báyìí so tí wọ́n padà di class bàbá gbé rédíò síbẹ̀ fún àwọn ọmọ Markaz wọ́n ń gbọ́ rédíò tó bá ti di ọwọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n á ṣí BBC fún wọn á máa gbọ́ rédíò so àwọn ńgbà tó yá rédíò yẹn kò sí kinní mọ́ ńgbà tó wá sí pé ẹni tó bá lóun fẹ́ Masiru Markaz bó ṣe ń lọ Allahu alam ọlọ́run dẹ̀ mà wọn wo ni wọ́n ń darí Markaz kúrò lójú pọ̀nà bí tọ́lọ́run fẹ́ kó gbà lọ́mọ Markaz náà ni o di sin so alhamdulillah ibẹ̀ ni library wà wọ́n padà di library so pé padà di library yìí ibẹ̀ padà di office
nígbà tó di ọ́fíìsì bàbá ń lò bẹ̀ Sheikh Raji ń lò bẹ̀ Allah hayata. nígbà tó ó di àmà Raji lọ so bàbá wa pín ọ́fíìsì mọ́ fún anybody ó padà di ibẹ̀ jẹ́ general office yìí òun ló wà tí ikú fi wá tí ajali fi dé bá bàbá Radiyallahu ta'ala anhu. rahmatullahi alayhi. Àmín. So maktaba yẹn àwọn tírà tó wà ń bẹ̀ wọ́n kó sínú gíláṣìsì àwọn èèyàn jí ìmí rẹpẹtẹ Ikú tán. so wọ́n jí kó òun gbọ́ mi ní ìsìn òun gbọ́ mi òun náà ń gbọ́ mi Inú àwọn tán jí ní kọ̀ọ̀kan ní méjì mẹ́ta mẹ́ta. òun náà ń gbọ́ mi Kọ́ máa ń pò lọ yí àkà ní tètè dá padà ilẹ̀kùn wà ń ṣíṣí. Kò tí ì pẹ́. látọdún yìí so ó ti ẹ̀ ṣe òun nìyẹn Ọlọ́run nìyẹn so mo wá dá maktaba mi lẹ̀ Bimustawa al-asr. maktaba mi tí mo dálẹ̀ tí n bá lọ mọ́sárì owó ara mi òun ni mo fẹ́ èmi máa tọ́jú oní táwọn èèyàn bá fún mi ní dọ́là wọ́n bá fún mi ní kíní máa tọ́jú ẹ̀ wọ́n bá fún mi ìgbà tí mo travel yẹn tí n bá travel máa ra tírà wá mo ra tírà débi ìhìn ọgbọ́ Tahmul asr. àdá maktaba yẹn lẹ́ mbẹ̀ tírà wà mbẹ̀ Both physical and e-library. physical and e-library Markaz nìyẹn Bẹ́ẹ̀ni sọ. Ògbó tíra tí yẹn bá fẹ́ lágbàáyé nísìn. Tó bá débi yóò bá. so ní mustashfa Karamakumullah. ní pé clinic Bẹ́ẹ̀ni sọ. bàbá dá clinic ilẹ̀ kó tó di pé wọ́n papòdà clinic yẹn a padà pé ká jí òun náà Naam. ààyè ẹ̀ wà ní Bẹ́ẹ̀ni. ẹ̀yìn bí báyìí ní ìsìn Gbogbo nǹkan tí ó fi ń pé ló ti wà ń bẹ̀ kí iṣẹ́ bẹ̀rẹ̀. ní ìsìn kan so ìyẹn Karamakumullah. òun náà ti wà ń bẹ̀ so ibi báyìí Markazi Alhamdulillah. alhamdulillah Ó kó gbogbo mustalahu yẹn lọ́dọ̀ àwọn elédè. mustalahu tí a ń lò fún Karamakumullah. ó gbọ́dọ̀ dúró Alhamdulillah. Adúgbò lọ́dọ̀ so Ọlọ́run. alhamdulillah Àtàná àtẹ̀ní méjèèjì kóra wọn wáyìn tí wọ́n já sí pé a lè pè wá ní pé Markaz náà làwọn bàbá fi lé wa lẹ́nu pé ya Markazi ya Markazi antalimuna antalimuna kúntalihuda bayna liwara thumma sana. bàbá kọ́ ló forí yẹn lé wa lẹ́nu Karamakumullah. bàbá kọ́ Karamakumullah. kọ́ máa dàpọ̀ Karamakumullah. Markazi ufudi karuhi ti bàbá Fi ni hayati wa mamati. so ti bàbá ni lẹ́yìn yẹn Markazi 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 Markazi
sí bàbá ni. مركزي جئتنا بالهدى والسنة فانقذا قومنا من عمى خالصا قومنا من الردى خذ بأيدي الورى للسماء. عليكم كي عليكم كي كما لو بابا مولانا شيخ آدم بسم الله كل والله بلاغي إمالة يولون بو نيجوكو لقد جاءكم لقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. حبيب الملايين ربنا صفا مديرا لمركزنا ذا العلا